أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وترك الأمة على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tí a ń tẹ̀lé jùpọ̀nì tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ jẹ́ pé la yanfa'u fihi malun wala banun, owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim. Àfẹnutọ́ bá pàdé Ọlọ́run ọba àlekọ́lá pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. Àwọn fi àná Ọlọ́run bẹ lọ́hùn, àdánwò tí a fi mú ogún kọ́mù lọ́hùn Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa wọlá àjọ kan sọ rẹ̀ wọlá gbólóhùn la ilaha illallah. Tí a bá wo tọ́píkì tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí bí àkíyèsí náà ni tàbí ìtú àṣírí, a fẹ́ mọ àwọn àfáà wo ní agbára lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe. A dárúkọ wọn tí gbogbo ayé ọmọ wọn tó pẹ̀lú ògbótọ́ lọ́wọ́ tàbí pé tí kálukú náà ti ká àsẹ́yìn tẹ́ ń jẹ́ kí wọ́n kọ amárúgá ni àwọn ọ̀bẹ̀rù ẹni kankan àyàfọ́ lọ́n a sọ fún wa inshallah. Oníṣẹ̀ṣe òkè mo pèsè mo gba spẹ́lì oníṣẹ̀ṣe yìí ni oníṣẹ̀ṣe nígbà tí ó sí ọkọ̀ náà wọlé dá tẹ́lẹ̀. Náà àkọ́kọ́ náà ẹ̀rí oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn máa ń sọ. Ẹ̀yin ẹ jẹ́ káwọn oníṣẹ̀ṣe, ẹ̀yin ẹ jẹ́ káwọn kan kí wọ́n bọ́ ta, àwọn èèyàn kan lójú wọn bọ́ ta nígbà tẹ́ bá ń gbọ́ ẹ̀sìn wọn, ẹnìkan kún gbọ́ ẹ̀sìn wọn. A ti ń sọ fún àti pé tẹ́ bá ti rẹ̀ ti ń bu ẹ̀kan gé fídíò ń bọ́ ta pé ní 90 báyìí yíya 2000 and kìíní kan báyìí sọ àpọ̀rọ̀ tí wọ́n sọ ayé ti rọrùn, gbogbo fídíò yẹn wà nílẹ̀ káwọ́ òkú sí lóòótọ́ tó gbó wọn. Ẹlòmíràn tó ní ẹ̀yìn nìyẹn ń yẹpẹrẹ àwọn àfáà ló jẹ́ káwọn oníkìíní kan, irú àfáà wo ni wọ́n ń yẹpẹrẹ? Ara wọn aláṣejù tó tọ́ o tí wọ́n ṣàṣejù, ṣùgbọ́n kò nídìí káṣẹ̀ máa fọ̀rọ̀ abẹ́ ahọ́n sọ ní tí ọba sí nínú Islam kò yẹ kó lè tìyàn lójú láti lè sọ yí pé ìmú ẹbọ mọ́ Islam kò sí nínú Islam wa. Ṣé èyàn ní pé àfi yẹpẹrẹ àfà? Àníṣe gbogbo àfà tí bá ti ń jóògùn, tí ń wòṣẹ́, tí ń tẹ̀yàn rìn kì í ṣe mùsùlùmí. Bí ọgbọ́n ọba gbọ́ yé máa Islam ẹ mẹ́hẹ nǹkan sí ọ. So yóò nídìí ayé tẹ́ túfọ̀ ajá kéèyàn fẹ́ wá túfọ̀ ajá fún yàn káàkiri ẹ̀mọ̀kẹ́ tó ṣẹlẹ̀ ẹ̀ làwọn mara náà ni ó ṣe á di wàhálà. Ìyá dọ̀kásì ọkọ̀ ti pàjá yín títì ẹ̀rọ gbé ṣùgbọ́n ìtẹ́ túfọ̀ ajá. Ara ẹ̀rí mi lo tẹ́fìmọ̀ pé ajé ìṣẹ́ranko kan tí mùsùlùmí máa ń sọ pé wọ́n jẹ, so gbogbo àwọn tẹ́ni wọ́n máa jajá. Ọ̀rẹ́ sẹ́la nàmà kọ́ ọ̀kadà mọ̀ program. So ajé ìṣe ẹranko kan Yorùbá gan sọ pé ajá ṣe á di nǹkan tí tẹ́fìmọ̀ pé ẹranko tó yẹpẹrẹ ni. Tòun ẹ̀rí mi lò àdísì Yorùbá la mú wa pé wọ́n ètẹ́ ẹ̀túfọ̀ ajá ajá wa jẹ́ ẹranko tó ṣe àmà ápọn kékeré nílé kì í ṣe ẹranko Yorùbá gan wà kì í ṣe ẹranko tó gbádùn. So bá ṣe wọ́n ráwọn àmì ìrọ̀ alájá ni òye wa kọ́nà kọ́ bá ní tún àṣẹ kọ́tà wa náà sí ibi tí kálukú bá kú sí. So ìyẹn ni tí a gbọ́dọ̀ gbọ́yé, but inú tó ẹ ká fojú wò ó ní pé tí ó bá sí àwọn àáfàá
tí wọ́n lọ gba nǹkan lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe kò ní máa ká wọn là ọ̀nà kan lò nínú tó lè jẹ́ wọn ó rí bí ẹ ṣe ń rí o ní pé àwọn kan ń gba nǹkan ẹ wà dé táìmù ní kórìà ní tó gbójúlé gbogbo ìgbésí ayé yóò máa dùn wọn kí àfa àtàṣìjọ wà lédi lálẹ́ àná yóò máa dùn wọn àwọn kan wá ń gba nǹkan torí ká fèsì reality àwọn kan ń gba nǹkan akálàṣe òkú lọ́pọ̀lọpọ̀ àwọn oníkìní yẹn o ṣùgbọ́n pé àwọn kan ò máa ṣéun ẹgbàgbé rẹ̀ ó máa yorùbá jọ ní àwọn kan ń ṣe àwọn àdàkọ wọn àdàkọ wọn fún wa lọ́wọ́ pé àwọn àfáàtì wọn gbàgbára lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe nìyí àdàkọ wọn ìyẹn lè fà á táwọn ló fi mọ bọ́tà ká nígbà ọgbà nǹkan lọ́wọ́ mi tó wá sọ mí di local champion tó wá jẹ́ káwọn ò rí mi pé ẹlẹ́bọ ni mí àwọn ará yín sì sọ pé ẹlẹ́bọ ẹ̀yin tẹ̀sí jọ́gà kan gba nǹkan lọ́wọ́ wa ìyẹn ò fà tàbí ìwọ̀n rí àwọn àfáà mi pé ayé ti dáyé social media ìta àmọ̀ táwọn mùsùlùmí pẹ̀lú àwọn ké kùránì bọ́ táwọn àfáà yín ní sọ àwọn ọ̀rọ̀ kẹ́yìn irun tá à ń ṣe ní à ń sọ yìí kí á lè dé kílẹ̀ ń pẹ́ wá ní olórí ìsàfún àti àgbéyọ̀ ọ̀ka wọn la gbogbo àwọn tá a máa ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká fojú ibi méjèèjì yẹn náà wò àwọn kan gba ọ lára àwọn kan ń display bíi wọn àkílẹ̀ tá a náà fi wá ní bọ́ta àìjá náà ò gbéjà náà bọ́ta náà ṣe bí irun tí ń bẹ lọ́wọ́ wa náà ní kí á ní yàtọ̀ sẹ́tọ̀ nípa wọ̀ ọmọ lọ mọ́sálásí bọ̀tà wọn ti ń lọ mọ́sálásí tí wọ́n pẹ̀lú ní máa mú irú gbogbo tá à ń ṣe gẹ́lẹ́ náà ní tó ń padà ń polówó yìí sẹ́yìn pé yẹn ọ̀fà ń ti àánú òfurufú àwọn iṣẹ́ ní kọ̀rọ̀ kọ́lọ̀ǹkọ́ sálẹ̀kùn àgbọ̀yé rẹ̀ fún wa ìyẹn ní nǹkan tí a wò pé káyẹ̀ nàná rẹ̀ ká ṣàlàyé fúnra wa àwọn àfáwọ̀ wa ní gbàǹkan bẹ́ẹ̀ afẹ́ mọ́ àwọn àfáà tí ń sìnkú ni o tí ń gba nǹkan lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe tó tí ń lọ gbàgbára sẹ́rí ọ̀rọ̀ ẹ̀ kì í sọ̀rọ̀ ogun kò sí wàhálà kò sógun kankan láti jọ aláyé ti dáyé ni àwọn bàbá wa náà lánàá wọ́n jọ fa nǹkan mára wọn lọ́wọ́ kò nídìí wàhálà kò má báyàn ló kọjẹ́ má parọ́ mọ́ èèyàn sọ ń tẹ́sìn rẹ sọ ṣùgbọ́n táwọn kan wá ọ̀rọ̀ kan mọ̀ sí bí peacemaker kádà gbogbo ẹ̀pọ̀ kò sí dàpọ̀ ìsìlámù ò lè rẹ́rìí eléyìí nínú Kùránì ò lè rẹ́rìí eléyìí nínú Kùránì so tẹlómi náà yọ sáfẹ́ máa gé ní crowd yọ fẹ́ máa wò pé káwọn olùsá lè fẹ́ràn mú gbogbo ẹni tẹ́ ń wá ìfẹ́ tọmọnìyàn tẹ́ fífi Ọlọ́run lẹ̀ ẹ̀ bọ́ lọ́n bẹ́ẹ̀ o ẹ rí i pé ńgbà tí Ọlọ́sùn títí Kwara State tí ó parọ́ mọ́ àfa Khalifa Òkútagídí ẹ rí i pé ńgbà tí yà ń jáde tó ní àfa yìí wọ́n ṣe báyìí ọ̀dọ̀ wọn náà ti tọrọ ọmọ kankan mo kọ́kọ́ fẹ́ sáré sọ̀rọ̀ nǹkan lórí nǹkan mo ti sọ àwọn ọ̀rọ̀ kan lọ lórí rẹ o but bó ti sọ ẹ rí i pé ọmọ ta lọ́lọ́run ọbọ̀ ta njaya òun kó ń bá lọrin òun wà lọrin ó sì gbogbo ẹ̀ kó tó gbà náà ní ti ń sọ inú tí wọn náà ń dùn gbogbo wọn rí sí pé àwọn ti rí ẹni tí ó gbà fronti wọn ò mọ̀ pé ọ̀rọ̀ irú àwọn báwọn Ọlọ́run ti sọ fún ọ́nà Al-Qur'ani Karim inú tó kó báyọ̀ Ọlọ́sùn Sàtánì méjì ni èsù téèyàn bá ń bọ gbogbo téèyàn bá ń bọ lẹ́yìn Ọlọ́run nǹkan yẹn yẹpẹrẹ tó wájà pé àwọn nǹkan yẹn ṣe gbára lé tòótọ́ téèyàn fi ń pa àwọn èèyàn irú ọjọ́ táwọn ọlọ́pàá lọ àrẹ́sìtì ìyá ó yẹ kí yóò ti rí kómi ó ti sọ kólúwẹ̀ ló ti sọ pé má dòlé o ọ̀rọ̀ tó sọ yóò yíwọ́ o ó fi ẹ̀wọ̀n pọ̀ sẹ́ni tó mọ kọ̀kọ̀ síbi tẹ́ ẹ fẹ́ wá gbára lọ́nà sọ ẹ̀wọ̀n orí mú èṣù náà ni ọ̀tàn olúwẹ̀rí náà ni ọ̀tàn pé sọ́ọ̀bù sí wàhálà àwọn àyà ń bẹ lẹ́yìn ẹ̀ ìkejì tí ń jánu láti gbà ti mú yà tí màmá ti wà ní kinní ẹ gbọ́dọ̀ lẹ́nu ẹ̀ mọ́
láwọn tí wọ́n ń wò wọ́n ní ọ̀sọ̀rọ̀ torí mọ́lẹ́ nìkan tó ṣe fídíò lánàá kọ́ sọ̀rọ̀ tọ́rọ́ lọ́wọ́n ìdí mi wọn bá ń wò. ọlọ́run ti túrú àṣírí bá ń fún wa nínú Al-Qur'an Karim nínú Suratul Hashr. ọlọ́run ẹjọ́ ìjúwe èṣù fún yín irú ń tó ṣẹlẹ̀ sáwọn ilé náà ni ó padà ṣẹlẹ̀ sí gbogbo ẹni tó bá tẹ̀lé èṣù. ọlọ́run ní kamathali shaitan ọ̀rọ̀ ẹ̀dá gẹ́gẹ́ bí àpèjúwe èṣù ni idh qala lil insani ikfur ìgbà tí èṣù bá ń sọ fún àwọn ọmọ ènìyàn tí ń sọ fẹ́yàn pé ọyá sí kèfèrí ṣẹbọ sígbẹ́rẹ́ bọ́gí bọ̀pẹ̀ sómi sókìgbẹ́ mọ́dàríkà ẹ̀yọ̀nà ayé ṣé gbogbo ìjọsọ̀ ní kèfèrí nù lọ́wọ́ ọjọ́ láàrẹ ilẹ̀ tó fẹ́ rà gbogbo ẹ̀ fọ́là mẹ́kàfárọ̀ tọ́mọ nìyẹn bá ti wá ṣe ìwà kèfèrí tán tọ́kọ̀ ìsọ̀lọ́ ń tán èso ọ̀wà máa sọ fún pé sọ̀kò ti lórí bíbá yìí qala inni bari'un mink èso ọmọ ní èmi ti yọ ọlọ́rọ̀ rẹ o inni akhafu Allaha rabbal alamin èso àmọ́ sọ pé èmi bẹ̀rù Ọlọ́run tèmi ìwọ lọ bẹ̀rù Ọlọ́run èmi bẹ̀rù Ọlọ́run èso ọmọ sọ bá ọlọ́ni fakana akibatahuma annahuma finnari khalidaini fiha ọlọ́ni ìgbẹ̀yìn àwọn méjèèjì àtẹ̀sù àtẹ̀ntọ́tẹ̀lẹ̀sù ó ní pé inú náà méjèèjì ọ̀sẹ̀rù wọn kà khalidaini fiha wọ́n jọ máa gbébẹ̀ lọ gbére wadhalika jazaa'u zalimin ọlọ́ni bá a ti máa ń san àwọn alábòsí lẹ́sàn-án ẹni pé kálukú mórí wọnú wọ́n ti tìyà débẹ̀ àti tí mọ̀mọ́ gbára lé tí a ń pè lọ́lọ́ ó yẹ kí nǹkan wọn lè sọ ló jẹ́ pé mùsùlùmí gidi ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe inú ẹ̀sìn wa tẹ́ ẹ̀ bá ti lè mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pe nǹkan ní ìlẹ́yìn ọlọ́run tẹ́ ń lọ mọ́sílámù ẹ̀sìn ni èṣù yẹn ó tì í lù ó lè rí mùsùlùmí kẹta tí wọ́n sọ pé ìmọ̀ àkọ́kọ́ ń bẹ́nu Islam ọlọ́run ó fi ní ọ̀sẹ̀ rẹ̀ lọ́la hàn wá níjọ́ àdánwò bá ṣẹlẹ̀ ṣáà sọ fún akóso bí ẹ̀fọ́ ni torí pé ọlọ́run sọ fún ànábì yìí pé ìwọ ànábì sọ fún wa pé hello ok ọ̀dà so pé ìwọ ànábì sọ fún wa pé law kuntu a'lamu al-ghayba sọ pé tó ọba mọ kọ̀kọ̀ ni lastakthartu min al-khayr ìwọ lọ́yẹ kó rere ó pọ̀ jù kò yẹ ká burú kankan ọkàn ànábì gẹ́gẹ́ ọmọ kan ntọ́lọ́ ní kọ́ sọ nínú Al-Qur'an Karim kí wàá ní sí ilé ẹ̀sọ́ pé ẹ má kọ̀kọ̀ so káwọn bá fi pẹ́ fídíò yìí mi pẹ́ mọ̀kànlá fẹ́ sọ ni àkọ́kọ́ tẹ́ ẹ bá fẹ́ mọ àwọn àfáà tí wọ́n ń gbàgbára ọ̀dọ̀ Ọ̀yọ́ lọ́sùn nítorí sọ tí mo sọ ní gbogbo ẹ̀yìn àfáà tẹ́ bọ̀tà tẹ́ mọ̀ lérí ogun tẹ́ mọ̀ lérí gbogbo ẹ̀ tẹ́ mọ̀ sọgbà tẹ́ mọ̀ sàwó inú tí ó sì mẹ́sọ̀ ẹ pé làwọn alùsùn náà ń bá yín jà sí ìjọ tí àwọn nǹkan bá ṣẹlẹ̀ sí yẹn á béèrè pé ṣé yànnà rí ọ̀yẹ́ kọ́ sọ fún ọ ọwọ́ àpàdà bíi kádàrá Ọlọ́run kálùsùn náà ń pè yín sí tẹ́lẹ̀ ní ìsìté máa sọ pé wọ́n fẹ́ dá kọ lísìtì àwọn àfà àwọn tí wọ́n lọ gbà nǹkan lọ́dọ̀ àwọn kìíní tí a fara tì wọ́n wà láì mọ̀ pé nísàlẹ̀ ní ibẹ̀ yín gọ́mọ̀ kò wọ́n ní dákọ̀ alùsùn náà kódà náà alùsùn náà wọ́n dùkọ́ yẹ dákọ̀ wọn ò lè fẹ́ dákọ̀ láyé kí wọ́n ní Professor Aláró kí wọ́n ní Dr. Sharafudin kí wọ́n ní Dr. Fadil kí wọ́n ní Mr. Sombeya kódà astagfirullah lazim àti gbogbo àwọn ìṣẹ́ ìmúra ilé àní gbogbo àwọn àgbààgbà afá àbáwá wàzírù níwò ní gbogbo àwọn àgbààgbà afá àti ẹ̀dá afá súnmọ́ àbálágbé ní ẹ ti mọ̀ fún wọn ní fẹ́ dákọ́ kódà kẹ́ni kọ́ lọ sí mistake ẹ̀yìn gọ́mọ̀ sáré pé wọ́n parọ́ àwọn ẹni ní àwọn eléyìí ọkàn balẹ̀ ó fi ẹ̀yìn pé tó dáa ti mọ̀ kí n tiẹ́ ń pè é lọ́nu pé no má sì ru ilé yóò àmọ́ sẹ́kù tó bá sì wọ́n máa dákọ̀ àwọn ọmọ mú un ọkọ̀ balẹ̀ pé mo ò ní dákọ̀ mọ́ mọ̀ Ògbómọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìfẹ́ dákọ̀ jẹ́ ọkàn lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálukú àmọ́ òkè sí wọn ò ní dákọ̀ mọ́ mọ̀ lúwa torí pé a ti rí inú wá sí ẹni ọwọ́ ń tẹ́ni yẹn sọ ìsìlámù ní ọwọ́ kọ̀kọ̀ ọwọ́ pé ń tẹ́ni yìí sọ ìgbà eléyìí ẹ tó bá ní kíní ò lè lọ sọrú kẹwà yìí tẹ bá fẹ́ mọ àwọn tí ìfẹ́ pẹ́ ẹ̀ńtàjọ́ ń lọ bí káàmù àpò yóò ti pè mí ló ti pè mí o ẹ jẹ́ tètè ṣọ̀tìn fídíò yìí ó ní pé àwọn àfáà wo ní ẹ lọ ń gbàgbára orò kí màdá kọ pé àfáà làgbájá kún ni wá wí tẹnu mi
pé ń bolo ti rí à rárá ntọ́ gbọ́ ni ó kọ́ tó bá wọ̀ wọ́n náà ti máa mọ̀ lẹ́mìí ara rẹ̀ gbogbo ẹni àfa tó o bá ti rí tó bọ́ ta inú àwọn tó dá wàhálà lẹ́nu tí o bá gba nǹkan lọ́wọ́ wọn òun náà nírú tí ẹ ní lọ́wọ́ làwọn ti fi rí pa àwọn jọra pé kò sí wàhálà ọ̀dọ̀ èṣù kan náà làwọn ti jọ lọ sáìn gbogbo ẹni àfa tó bá lánàá bíi ní gbérí ọdẹ àwọn tí wọ́n fẹ́ dákọ̀ ọ́ máa rí àlàyé inú wọn ọ́ máa rókù inú wọn pé àwọn tó ti kú àbáwọn ti ń bẹ láyé ẹni àfa tó bá ní ànábì gan lásọ gbérí ọdẹ gbólóhùn gbérí ọdẹ ní ìsìlámù lọ́wọ́ àbí ànábì lásọ gbérí ọdẹ tí wọ́n ń wọ̀ kíní kẹ̀kẹ́ báwọn tí ó bá gba nǹkan lọ́wọ́ oníṣẹ̀ṣe yóò jẹ́ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ òun náà ti ń wúrú wà tí ń bẹ lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe máa wù lọ́wọ́ gbogbo ẹni àfa àti bá ń sọ yìí pé ọkọ̀ ìsọ̀lọ́ ni kó tó lówó tó bá lówó tán wà kọjú sọ́lọ́ pé mo dé kíkọ̀yìn sọ́lọ́ téèyàn bá kọ̀yìn sọ́lọ́ báyìí ọkọ̀ ojú sẹ́sù ni àwọn tá a sì ń sọ yìí inú tí a gbà fún lẹ́sù torí wọn máa ń bọ́ bó o ní wọn ò ṣe ní bọ́ta padà ẹni àfa àtọ́ bá ti rí bẹ́ẹ̀ so ó ti gbà pé ara wọn ni ẹni àfa tọ́ ọ bá ti rí tọ́sọ yìí pé tọ́ ọ bá fẹ́ ló lọ ọ lọ wá ojú màlúù mẹ́rìndínlógún atari mẹ́rìndínlógún èso bàtújẹ kíní kan torí gbogbo tá à ń sọ yìí ò lè bá nú àlùkùránì ò lè bá nú àdéhìsì wàláhì ò lè bá ń bẹ̀ gbogbo tá à ń sọ yìí ní tí mùsùlùmí bá rí nú àdéhìsì tó rí nú kùránì tí bá fi ń sẹ̀sìn wa tẹ́ wá dákẹ́ níjọ́ tó bá yíwọ́ báyìí ẹgbà páwọn ẹni ni wọ́n jọ àwọn ẹni tàbí wọ́n ń gbàgbára lọ́dọ̀ wọn. ó de sọ ti mọ̀ bá ẹni àfà tó ọba ti ní tọ́sọ yìí pé ó sì ẹ̀yọ́nú ayé ni ẹ̀bí àwọn àgbà àwọn kan bẹ tí wọ́n mọ kó àdúrà rẹ lọ ẹ dákun sáwọn tí ó lè tutù àgbà tí wọ́n ń ṣe níbo lẹ ti jọra sọnù bí ayàpá nítọ́ lọ́run ti sọ pé ẹ sí àbádìsí ànábì àbí gbọ́dọ̀ ànábì ti pa wọn sàbí kalẹ̀ gbogbo orú àfa ti bá ń sọ báwọn ara wọn ni òun ní gbàgbára lọ́dọ̀ wọn gbogbo orú àfa tí bá ń sọ fún ọ wípé geometry Ifá òun náà ni wọ́n fi ṣe kọ̀ǹpútà òun náà fi ṣe gbá tí a fi ṣàwo tí ń polówó fámọ́ ìsìláàmù pé òun náà ni geometry òun náà ni kíníkà kọ́ọ̀sì kẹtàwọn èèyàn ń kọ́ ni gbà bẹ́ẹ̀ wí pé ara wọn ni òun náà ń gbàgbára ń bẹ̀ tàbí ṣerú tí wọ́n ṣe náà rí pé nǹkan kan náà lájọ́ ń ṣe ìsìláàmù sí yàtọ̀ torí pé ní ewu lẹ́sìn mùsùlùmí gbogbo ẹni tí ń polówó tí mò ń sọ yìí wọ́n dá nǹkan rú ni wọ́n wá fi ẹ̀sìn bójú ni ìṣẹ̀ṣe gan ni wọ́n àwọn ìṣẹ̀ṣe tó sáwọnú ìsìláàmù nù gbogbo ẹni àáfà tí ń sọ pé àáyànlẹ̀ fún sọbi tánà bí ti yànlẹ̀ fáwọn kèfèrí kódà lójú ogun tó ní àáyànlẹ̀ ni tọba sí kí ní ká àáyànlẹ̀ ara wọn ni ìgbàgbára ń bẹ̀ tàbí ń serú tí ẹ ṣe ní àríkà nǹkan náà mọ̀jọ ni wá níparí torí mo ti ní fídíò yóò ní pẹ́ gbogbo ẹni àáfà tí bá ti ń lè ń polówó oògùn tí èé sí oògùn ìwòsàn tara pé orí ń fọ́ mi ẹ̀dọ̀ ń dùn mí ẹsẹ̀ ń ro mí ẹlẹ́jà ewé ilé torí pé ewé ìṣẹ̀ṣe kọ́ ló léwé ọlọ́run ló léwé kì í sọ̀rọ̀ ewé àtegbò là ń sọ ẹ̀ ẹja ewé síbírù ẹja ewé àgbòsépèlébà wà gbòǹgbò ìyeyè ẹgùn ẹsẹ̀ lágbo nǹkankan ìwòsàn ara nu ẹ̀yin náà mọ̀ bí ẹ̀yọ̀nù ayé kágbára yọmọkàmi gbélépọ̀tà nǹkankan oògùn ayẹta gbogbo àwọn nǹkan yìí kọjá mi ọjà gbogbo àwọn nǹkan yìí pátá gbogbo ẹni àáfàá àti bá ti ń polówó rẹ̀ pé tí èé ṣe pàdúrà àbáyà Kùránì náà sọ yìí pé lọ́ọ́ máa ká àyà báyìí rọ́bì dànù ni lọ́ọ́ máa ká kíní báyìí àdúrà báyìí lánàá bíi fáwọn sàádé pé lágbára ọ̀tọ̀ òfin ní káwọn ọ̀sẹ̀ tó ní ọ̀sẹ̀ ní ibi gbogbo ẹni àáfàá àti bá ti ń polówó oògùn ṣíṣe tí èé ṣe ìwòsàn tara ìwòsàn ti ìbílẹ̀ wà tí ọ̀lẹ́bọ̀ nínú ìsìlámù ọ̀tàkùn ẹ̀ rẹ́rà lùsùn náà kankan tí ó sọ pé kò dáa oògùn tẹ̀ ń ṣe ẹ̀yin náà mọ̀ gbogbo ẹni àáfàá àti bá ti ń polówó oògùn ìdákẹ́jì inú àwọn lísì àwọn àfọ oníṣẹ̀ṣe ni kọ̀bá àwò láwà nìkú tóbi báyìí tí ò polówó pàtàkì àdúrà tí ò polówó Islam so ẹ máa fi wá wọn lọ́wọ́ pẹ̀lú gbogbo tí mo sọ hada wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira torí bí tí mo ń lọ.